jọ́nà mo ti kò sí wàhálà báyìí o ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní dààmú o kò sí kankan mọ́nú ṣọ́ọ̀bù kò sówó gan lọ́wọ́ àwọn èèyàn bù mí lóúnjẹ ní December báyìí wọ́n fún mi ráìsì wọ́n fún mi gààrí àwọn èèyàn kálukú wọ́n fún mi nígbàdún lédè. Her name is Mrs. Esther Afolabi. Something unexpected happened to her while she was doing her laundry. Aṣọ ni mò ń fọ̀ lọ́wọ́ nígbà yẹn. Okay. Mo fọṣọ tán báyìí kí n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n gbé gbogbo ohun tí mo lò wọlé. Ni mo kàn rí pẹ́yìn mi ó kàn rọ káwú. Mo bá náà dúró padà. Mo bá fọwọ́ pírẹ́sì ẹ̀yìn yẹn. Síbẹ̀síbẹ̀ kò gbọ́ mọ́. Àtìgbà náà mo ti kò sí nísìn. Mo ti wà lórí ẹ̀ nísìn lọ bí ọdún méjì àtààbọ̀ lé báyìí o tí mo ti jókòó súnlé tí ì lè rìn tí ì lè jáde o. Her spinal cord got injured. She has not been able to walk by herself ever since then. She needs our help. Our family needs our help. Mo kí gbogbo ọmọ Nàìjíríà o. Ojú ayọ̀ ni ó máa mọ́ wa o. Àmín. Lágbára Ọlọ́run, wàhálà ìdààmú kò ní bọ́ sí kò ní jẹ́ ti yín o. Àmín. Ẹ ní ṣàìsàn o. Àmín. Lágbára Ọlọ́run ẹ ní ṣàìsàn o. Àmín. Ọmọ yín ò ní ṣàìsàn o. Àmín. Ìdílé yín ò ní ṣàìsàn o. Àmín. Lágbára Ọlọ́run ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ o. Àmín. Life has been difficult for them since this incident happened. Let us listen to her story. Ẹ káàbọ̀ sí orí ètò Unscripted with Jeff Owólẹ́wà náà ni. I got a call from a family. Wọ́n jẹ́ kó yé mi wípé màmá wọn sick. Wọ́n nídìí ìrànlọ́wọ́ àwa ọmọ Nàìjíríà. Ìyẹn ló gbé mi dìde láti Èkó wá sí ìlú Òṣogbo. Ìlú Òṣogbo la wà yìí. Ibi tí màmá yìí tí wọ́n ti sick tó jẹ́ pé ìgbà tí mo débí ó jẹ́ nǹkan tí ó gba omijé ní ojú mi. Ẹ má jẹ́ kí n dóònà pẹ́nu. Ẹ jẹ́ ká rí àwọn fámílì tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ ṣé. Ẹ káàárọ̀. Ẹ ṣé àdúpẹ́ o. Ibi báyìí ni àbí? Bẹ́ẹ̀ni. Màmá ńkọ́? Wọ́n wà nílé. Ẹ jẹ́ ká wọlé. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Unscripted with Jeff Owólẹ́wà. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní mo gba ìpè láti ọ̀dọ̀ àwọn fámílì yìí, àwọn fámílì Afọlábí wípé nǹkan ó ṣẹlẹ̀ sí màmá. Màmá náà ni ẹ̀ ń wò ní ẹgbẹ́ mi yìí. Màmá ẹ pẹ̀lẹ́ mà. Ẹ sá ẹ ṣé. Ọlọ́run á mú yín lára dá. Àmín àmín. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú ọ̀rọ̀ yìí Ọlọ́run á bá wa yanjú ẹ̀. Àmín. Ẹ dẹ̀ máa rí àánú gbà lágbára Ọlọ́run. Àmín. Ẹ má kébọn. Mo fẹ́ kí ẹ bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Esther Afọlábí. Mo ní ìlera àìsàn ni o. Ó ti kọjá agbára mi o. Ọmọ Nàìjíríà dákun ẹ ràn mí lọ́wọ́ o. Mo bẹ̀ yín ní inú ra àánú gbà ẹ ràn mí lọ́wọ́ o. Àmín. Ibikíbi tẹ́ lára tẹ́ léèyàn sí àtàwọn ọmọ yín náà tẹ̀yìn náà ẹ lárun gbà o. Àmín. Ẹ ṣàánú fún mi o ẹ dákun o. Ẹ dákun ẹ ṣàánú mi o ara ti ní mi o ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ má ké mọ́. Torí ìgbà tí mo débí lẹ́ẹ̀kan mo kàn rí pé ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní breakdown ẹ̀ ń ké. But ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Kí ni ẹ ń ṣe kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀? Iṣẹ́ wo lẹ ń ṣe? Aṣọ ni mò ń fọ̀ lọ́wọ́ nígbà yẹn. Okay. Mo fọṣọ tán báyìí kí n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n gbé gbogbo ohun tí mo lò wọlé. Ni mo kàn rí pẹ́yìn mi ó kàn rọ káwú. Mo bá náà dúró padà. Mo bá fọwọ́ pírẹ́sì ẹ̀yìn yẹn. Síbẹ̀síbẹ̀ kò gbọ́ mọ́. Àtìgbà náà mo ti kò sí nísìn. Mo ti wà lórí ẹ̀ nísìn lọ bí ọdún méjì àtààbọ̀ lé báyìí o tí mo ti jókòó súnlé tí ì lè rìn tí ì lè jáde o. Iṣẹ́ wo lẹ ń ṣe gangan tẹ́lẹ̀? Ọjà ni mò ń tà tẹ́lẹ̀ o. Ìgbà tí gbogbo ẹ̀ sì ti ṣẹlẹ̀ báyìí mi ò lè ta nǹkan kan mọ́. Àtẹ ni mò ń tà. Àti gàrí ráìsì gbogbo ẹ̀ ni mò ń tà àtẹ̀pọ̀ àtòróró. Nígbà tí wàhálà ti ṣẹlẹ̀ sí mi ì lè ta nǹkan kan mọ́. Mi ò lè rìn jáde gan mọ́. Àti bí ọdún méjì àtààbọ̀ lé báyìí ojú kan mo jókòó sí o. Ọmọ Nàìjíríà dákun ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi o ti sú mi nù nira mo wà o. Bí ilẹ̀ bá sú bá ara ọmọ ní mí ni. Kò sí mo ṣe fẹ́ ṣe o. Àtọ̀run náà báyìí ó ti àfẹ́ ti apá mi àtẹ̀jíká mi yìí eléyìí báyìí. Wọ́n ní tó ṣe mí náà ló fa ibi bí yìí. Tábà tó ṣe tá a fẹ́ ṣe náà ní àtò ṣe tọ̀run náà báyìí. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ó ti sú mi o ẹ jọ̀ọ́. Ìgbà tọ́rọ̀ ẹ ti wá ṣẹlẹ̀ ṣé ẹ lọ sí hospital? Àti lọ sí hospital láti bí ọdún méjì àtààbọ̀ láti ń lọ. Tó fi di sin náà ni àìsẹ̀ lọ mọ́ nísìngbà tán ti fún wa níwèé tán ní ká lọ múra wá. Ìgbà tí ó sì sówó àlè lọ́bì kankan mọ́ àkànjókòó sínú ilé ni. Ok, ẹ ní sùúrù mà. Ṣé àwọn scan yẹn rèé àbí? Ẹ̀yin ọmọ Nàìjíríà scan tí wọ́n lọ ṣe ní hospital náà ni Èkó láti lọ yá o. Èkó náà ti lọ yá scan yìí náà lòyìn ó wà lọ́wọ́ wa yìí. Then gbogbo nǹkan tí àwọn doctor sọ gbogbo àwọn
medical report yẹn náà dà no ẹ gbé wá àwọn medical report yẹn náà lélẹ̀ àwọn medical report yẹn náà lélẹ̀ gbogbo ẹ̀ náà ni àti check gbogbo ẹ̀ náà ló wà lọ́wọ́ wa yìí ní báyìí màmá kí ni doctor sọ èló ni wọ́n sọ pé ẹ máa need. ní ká lọ mú 7 million wá ká tó máa bọ̀ wá tá a bá ti rẹ́dì ká máa bọ̀ gbà tí ó sì sówó la jòkó sí látàrí ọdún 2 àtàbọ̀ ni mo ti jòkó sínú ilé o. ṣe àti titi spinal cord. àtẹ̀yìn àtàpá àtẹ̀jìká bíbí. ok. ìrànlọ́wọ́ ọmọ nàìjíríà náà mò ń bẹ̀bẹ̀ fún ẹ dákun ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun. ẹ má ké mọ́ màmá ẹ má ké mọ́ ẹ̀yin tí wà nílé ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ látẹnu màmá ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ nígbà tí mo gbọ́ story wọn torí pé kí ni kéèyàn máa ṣiṣẹ́. mi ò l'accident o. èèyàn ò l'accident. mi ò ṣubú o ilé ò yọ mí o. mo ṣe ṣẹlẹ̀ mo kàn bẹ̀rẹ̀ kí n palẹ̀ mọ́ nígbà mo sọ tán náà ni o mo kàn gbọ́ tẹ́yìn mi kàn rọ kí a lè lè báyìí mo ti fọwọ́ ṣe jọ́nà mo ti kò sí wàhálà báyìí o ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà ní dààmú o ẹ ràn mí lọ́wọ́. mo fẹ́ kí a tún tẹ̀síwájú nínú conversation yìí màmá torí pé mo mọ̀ pé àwọn ọmọ nàìjíríà rere wọ́n máa dìde lọ́wọ́ sí yín ẹ dẹ̀ máa rí àánú gbà ní agbára Ọlọ́run. ṣé látìgbà tí ọ̀rọ̀ yẹn ti wá padà ṣẹlẹ̀ báwo lẹ ṣe ń kópù torí obviously lè ṣiṣẹ́ mọ́ pẹ̀lẹ́yìn yìí. ilé ṣiṣẹ́ o kò sẹ̀ sí kankan mọ́nu ṣọ́ọ̀bù kò sówó gan lọ́wọ́ àwọn èèyàn mú mi lóúnjẹ ní December báyìí wọ́n fún mi ráìsì yẹn fún mi gààrí àwọn èèyàn kálukú wọn fún mi nígbàdún lédè. ẹ pẹ̀lẹ́ mà ẹ máa rí àánú gbà lágbára Ọlọ́run. àbí kò sí kankan tí mo tà mọ́ o kì í ṣe dìde náà kì í ṣe ẹ̀sìn mi ló dàbí èèyàn ilé dìde o. ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ látẹnu màmá Madam Esther Afolabi ọ̀rọ̀ la ti gbọ́ láti ẹnu wọn wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n máa ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ní shop wọ́n ta provisions wọ́n ta foodstuffs àtìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí wọn ò lè ṣiṣẹ́ kankan mọ́ wọ́n ti lọ sí hospital wọ́n ti ṣe scan gbogbo scan wọn náà ni ó wà ní ọwọ́ wa gbogbo medical report yẹn náà ni ó wà lọ́wọ́ wa yìí nínú medical report yìí wọ́n ní wọ́n máa ṣe surgery títí ẹ̀yìn títí spinal cord yẹn wọ́n dẹ̀ máa ṣe surgery títí ọrùn yín so àwọn operations tí wọ́n fẹ́ ṣe yìí ó máa cost wọn ní 7 million naira ẹ̀yin ọmọ nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀. ẹ dákun ẹ ṣàánú mi o ẹ dákun mo ra wọ ẹ̀bẹ̀ sí ni ẹ ṣàánú mi inú rárá nu gbà o ẹ ṣàánú màmá ọmọ inú rárá nu gbà bíkíbi tẹ́ bá ń lọ ẹ mọ gbogbo ọlọ́ba pàdé ẹ ṣàánú mi olóòbùkún fún yín o ẹ dákun ẹ ṣàánú fún mi o kémi náà jẹ́ yẹn ẹ ṣàánú fún mi o ó ti sú mi o ó ti pẹ́ tí mo ti wà nù ilé o. láti bíi 2 years plus báyìí. ó ti lé lọ́dún 2 àtàbọ̀ tí mo ti yòkó sínú ilé o àwọn èèyàn fún mi ní tí mò ń jẹ ní o owó ti tán ní olówó àti rògùn ó ti sú mi o. nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ó ní oògùn kan tí ẹ máa ń rà tẹ́ fi ń. tí n bá lo oògùn yẹn wàhálà ni. èló ni oògùn yẹn how many days lẹ máa fi ń lò. 5 days náà ni 7,500. ẹ gbọ́dọ̀ rà á láàrin 5 days yẹn. bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ tán kí n mọ́ ọjọ́ kan èyí mọ́ ibi tí mo wà mọ́ gbogbo ẹsẹ̀ mi gan yóò kàn mí gógógó ni. ẹ pẹ̀lẹ́ mà. o ẹ ṣeun. ẹ máa rí àánú gbà lágbára Ọlọ́run. ẹ̀yin tí wàá nílé lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún màmá. ẹ ṣàánú mi o ẹ dákun inú ràánú gbà o ẹ rojú èrè Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi o ẹ má jẹun wà báyìí o mi ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mò ń nájú oko mò ń ra nǹkan wá láti Sunbari wá sínú ṣọ́ọ̀bù mi ò lè dìde mi ò lè ṣe nǹkan kan kò sí ẹ̀sìn tí mo fẹ́ fi ra gan mọ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi gan mọ́ owó oògùn gan kò sí mọ́ gbogbo ohun tí mò ń jẹ gan àwọn èèyàn ń bùn mí ni. ọ̀dọ̀ màmá Madam Esther Afolabi ọ̀dọ̀ wọn náà ni àṣìwà ọkọ wọn ni wọ́n wà ní ẹgbẹ́ wa yìí dádì kí àwọn ará ilé kẹ́ dárúkọ yín. orúkọ tèmi ni alàgbà Sunday Afolabi tí mo jẹ́ ọkọ màmá tí ó rẹ̀ Esther Afolabi mo kí gbogbo ọmọ Nàìjíríà o ojú ayọ̀ ni ó mọ ọmọ wa o. àmín. lágbára Ọlọ́run wàhálà ìdààmú kò ní bọ́ sí kò ní jẹ́ ti yín o. àmín. ẹ ní ṣàìsàn o. àmín. lágbára Ọlọ́run ẹ ní ṣàìsàn o. àmín. ọmọ yín ò ní ṣàìsàn o. àmín. ìdílé yín ò ní ṣàìsàn o. àmín. lágbára Ọlọ́run ẹ mọ̀ lọ láyọ̀ ẹ mọ̀ bọ̀ láyọ̀ o. àmín. ibi ó kéré ó pọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín o. àmín. ìdààmú ó kéré ó pọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín o. àmín. àìsàn ó kéré ó pọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín o. àmín. mo kí yín o. dádì ọ̀rọ̀ yìí gbà tó ṣẹlẹ̀ báwo ni ẹ ṣe ń cope láti gbà yẹn. nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kékeré ni àti ẹ̀kọ́kọ́ pé
a gbìyànjú a lọ sí hospital oríṣiríṣi tó yẹ ká ṣe pátá a lọ tìbílẹ̀ a ṣe gbogbo ẹ̀ nígbà tó yá àwọn hospital ní a gbọ́dọ̀ lọ ya scan a lọ Èkó a lọ ya scan lérí àárín yẹn owó tá a ná gbà yẹn lọ bí 500,000 tàbí lọ ya scan àti owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a gbìyànjú gbogbo owó tán pátá kò sọ́nà àbáyọ àwọn ọmọ mi wọ́n lọ gbowó lápò torí ẹ̀ ṣùgbọ́n kò gbogbo ẹ̀ kò kára wọn pẹ̀lú interest pẹ̀lú interest gbogbo ẹ̀ náà kò bára wọn oògùn tán tá a tiẹ̀ wá ń lò jọ márùn oògùn yà àti ẹ̀ gbọ́dọ̀ mọ́ rà á gbogbo owó tí a ní lọ pátá la fi ra oògùn tán tí gbogbo ẹ̀ tán kò sí kódà kò sí ọ̀nà àbáyọ nígbà tí àwọn hospital wa ọjọ́ mẹ́jọ la máa ń lọ sí hospital nígbà yẹn bẹ̀tí nígbà tán sáà bá tán tá a gbé fọ́tò yẹn dé tí wọ́n rí gbogbo tó ṣẹlẹ̀ pé operation ni wọ́n máa ṣe ẹ̀yìn àti ọrùn wọ́n gbé bíìlì fún wa àjókòó jẹ́ 7 million naira àjókòó jẹ́ torí pé gbogbo ìrìn àjò tá a rìn pé ká gbìyànjú ká ṣe kò sí kankan tó bá mu nínú gbogbo ìrìn àjò yìí àfi ká ṣe operation yẹn àfi ká ṣe operation yìí ni n tí ó lè mú ló lè mú ìyà lára já so la fi wá rọwọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà pátá kán dákun kán ràn mí lọ́wọ́ o kán ràn Dílé Àfọlábí lọ́wọ́ o ẹ dákun ẹ ṣàánú wa o ẹ ràánú gbà o ẹ ní dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run o ẹ ṣàánú wa ẹ dákun ẹ ní ṣàìsàn o ẹ ní dààmú o ẹ dákun o títà fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà rèé o kán dákun kán ṣàánú wa owó oògùn gan tá à ń rà jọ márùn kò sí mọ́ gbogbo bí a ṣe ń lọ ọgbà náà ní mẹ́jọ a tún lọ háyà mọ́tò ní lọ́sẹ̀ lórí yẹn a máa ná bíi 10,000 naira pa fẹ́ lọ sáṣu bí a fẹ́ lọ sí LAUTECH lọ kábọ̀ àti mọ́tò àti gbogbo ẹ̀ ó ti rújú o ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà o ẹ dákun ẹ ṣàánú wa o ẹ dákun ẹ ṣàánú wa ẹ ní ṣàìsàn o àìsàn ò ní ṣe yín o ẹ dákun torí Ọlọ́run abẹ́ gbogbo ọmọ Nàìjíríà kán ràn wá lọ́wọ́ o kán ràn wá lọ́wọ́ o ẹ ránú gbà o ẹ ní dààmú o. àǹtí kí lorúkọ yín ẹ bá àwọn aráalé sọ̀rọ̀. orúkọ mi ni Àfọlábí Olúwabùkúnmi èmi ni ọmọ mọ́mì. àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ báwo lẹ ṣe ń feel báwo lẹ ṣe ń cope. ó lágbára o àṣà ń yí mọ́ náà ni à ń yí mọ́ ni kò easy rárá. ṣé student lẹ́yìn àbí. mo ti ṣe tán. ẹ ti ṣe tán ok ẹ jẹ́ kí n bá àǹtí yìí náà sọ̀rọ̀ àǹtí ẹ dárúkọ yín kẹ̀kẹ́ àwọn aráalé. mo kí gbogbo ọmọ Nàìjíríà orúkọ tèmi ni Àfọlábí Ìfẹ́olúwa mo dẹ̀ rọ̀ ọmọ Nàìjíríà kí wọ́n jọ̀ọ́ o kí wọ́n ràn wá lọ́wọ́ o torí ó ti kọjá agbára wa báyìí abẹ́ ọmọ Nàìjíríà kan dìde ìrànlọ́wọ́ sí wa o Ọlọ́run ó ṣàánú àwọn náà wọ́n rí àánú gbà o àmín kí wọ́n jọ̀ọ́ àbẹ̀bẹ̀ ara wọ́ ẹ̀bẹ̀ ni pé kí wọ́n jọ̀ọ́ o. àmín ẹ máa rí àánú gbà ní agbára Ọlọ́run mo mọ̀ pé a máa rí àánú gbà tábà máa padà wá pé a máa wá kí yín mo mọ̀ pé ara yín máa ti yá a máa ti rí operation yẹn ṣe ní agbára Ọlọ́run. màmá mo fẹ́ kẹ́ pé account number yín fún gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wá kán lè ràn yín lọ́wọ́. ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ account number mi rèé o olóyè náà ranú gbà lágbára Ọlọ́run o àmín agbára olóyè ranú gbà ní sírin o àmín àtijọ́ àti mú yóò ní sòro o àmín account number mi mo fẹ́ pè síta yìí UBA 23 50 42 63 98 Àfọlábí Olúwabùkúnmi Grace. ẹ tún pè lẹ́ẹ̀kan sí ma. UBA Bank 23 50 42 63 98 Àfọlábí Olúwabùkúnmi Grace. ok ẹ̀yin tí wà nílé account details wọn òun ni ẹ ti gbọ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún màmá kí wọ́n lè dìde padà lórí ẹsẹ̀ wọn láti lè ṣiṣẹ́ láti lè wá nǹkan tí wọ́n fi ń jẹun ẹ ṣeun gan ẹ̀yin tí wà nílé màmá ẹ pẹ̀lẹ́
Sir. ẹ máa rí àánú gbà lágbára Àmín, Ọlọ́run àmín. àánú máa dìde Àmín. àánú máa fọhùn Àmín. ẹ̀yin tí wà nílé gbogbo àwọn tí à ń gbé wá tí ẹ̀ ń ṣèrànlọ́wọ́ fún adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán lọ́wọ́ yín gbogbo ibi tẹ́ tí ń mú náà kò ní gbẹ ẹ ṣeun gan ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí bànújẹ́. Please subscribe to my YouTube channel and press the notification button.